Eluku at 40 gẹ́gẹ́ bí àgbà producer ǹjẹ́ ẹ lè sọ àjọṣepọ̀ tó dánmọ́rán láàrin ẹ̀yin àtàwọn producer akẹgbẹ́ yín ṣàjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin yín. ṣé mo pé iṣẹ́ wa kò ṣe dá sí nígbà míì wọ́n máa ń gbéṣẹ́ fẹ́ nìkan tó yẹ pé ó máa wò pé I can handle this but ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ò ṣe dá sí fún wa tẹ́ pé tó bá tiẹ̀ jẹ́ mi náà gbé fún màá ní láti pàdé Lakun. Prince Adémọ́lá Adélakùn tó bá jẹ́ Adélakùn náà gbé fún ó máa ní láti pè mí Leo máa ní láti pàdé Lakun Adélakùn máa ní láti pè Leo èmi máa ní láti pè Leo so Julikin máa ní láti pè mí ó máa ní lọ́sẹ̀ mọ́ Jamiu Ọmọlá ó wà ń bẹ̀ iṣẹ́ mi wà tó yẹ pé iṣẹ́ yìí ẹ jẹ́ kí n pe ẹ̀gbọ́n kan Tìrún Adédèjì gbogbo wa bẹ́ẹ̀ àjọṣe tí ó dẹ̀ sí kọ́nùkọ́ nínú even Akọgbà tó jẹ́ Islamic producer tí gbogbo àjọ máa ń ṣiṣẹ́ so kò sí reason fún wa láti because ibi tí màá ti nídìí ẹ tíjà bá dé mi nílé pè ẹ tí mo dẹ̀ mọ̀ pé assignment track tí mo fẹ́ fún ẹ yẹn ìwọ ló mọ̀ ń pa ẹ wọ́n máa ronú kàn bẹ́ẹ̀ tán wá bóyá nígbà ṣiṣẹ́ ìdí anídìí nǹkan báyìí but lágbájá ìlú ló ní ọpọlọ láti ṣe nǹkan yẹn like èmi ń sìn gbogbo music ni mo lè ṣe tó bá gbórin Egúngún wá màá ní kó fún mi ní CD tẹ́tí ṣe màá ní kó fún mi ní 2 weeks in another 2 weeks màá ṣe nǹkan tó jẹ́ tiyín fún yín tó bá jó orin orò màá kọ fún yín tí n bá ti gbọ́ rí tí mo ti wà wíyà ẹ̀ so mo wúlò fún everybody nínú àwọn tájọ́ ṣe producer tí ò lè jẹ́ kí ìjà wáyé láàrin ara wa kí ló máa dìjà náà ni owó ìgbà tá a bá dẹ̀ ti jọ sọ̀rọ̀ pé báyìí náà ṣe fẹ́ ṣe so iṣẹ́ mi dẹ̀ máa wà tó yẹ kó lórin ló máa pe gbogbo àyàn pọ̀ ó lè ní mo fẹ́ gbéṣẹ́ kan fún ibò máa ní láti introduce Bọ́lájí Bello sí máa ní láti introduce Démọ́lá sí eléré mi lè pe Salio kò ní ta ló ní nǹkan tó wà nílẹ̀ yìí at 40 ni mo lè invite èmi náà lè wò pé gospel tí mo gbà yìí Julikin ni ẹni tí mo rò pé a lè jọ ṣe. Bọ́lájí Bello sí ní Naija mọ̀ ṣe ẹ ṣì jọ ń ṣe Bọ́lájí papọ̀. Bello bá wà ní Canada tó wà yẹn mo lè pè wọ́n kí n sọ fún wọn pé mo need nǹkan báyìí from you wọ́n máa ṣe owó la máa send wọ́n máa fún wa lákàntì pé ok ẹ bá mi ṣe owó tí màá gba yìí báyìí lè yọ sí lọ́rùn kan ní irọ́ o nǹkan báyìí ni màá fún yín so torí pé àwọn olóńgbà onígbọ̀wọ́ ó máa gbà á ṣe. lọ́rọ̀ kan àjọṣepọ̀ tó dán mọ́rán ó wà láàrin ẹ̀yin producer káàkiri. tí Paso bá fẹ́ kán bóun ṣiṣẹ́ mo sì wà ní Canada yẹn even bí Bọ́lá Mọ́tì ó máa send idea ẹ̀ so tẹ́lẹ̀rẹ́ bá dẹ̀ tẹ́lẹ̀rẹ́ tó stand bójá Alájí Òṣùpá náà tó bá ti pè alágbáyà mà nídìí nǹkan báyìí lọ́wọ́ ẹ̀ wọ́n máa ṣe so nǹkan tí mo mọ̀ ni pé with that producer join hand in hand with artist iṣẹ́ ẹ̀ máa go one way you understand so producer náà ni òpó music kọ́lọ̀ ń jẹ́ ká bá ìlágùn wa níbi tó ti lérè. àṣẹ ẹ sọ orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan sí fáwọn ará ilé tó ń wò yín. Alhaji Lukman Babatunde Ajao tí gbogbo ayé mọ̀ sí Eluku at 40 igi mẹ́rin ajíwèrè tí ó common the best ajíwèrè in West Africa. èèyàn olólùfẹ́ wa òun lẹ ti gbọ́ yẹn o Eluku at 40 sọ pé àjọṣepọ̀ tó dán mọ́rán ló wà láàrin gbogbo àwọn producer fáwọn olórin àtúnṣe mọ́ Eluku at 40 bọ̀ ṣùgbọ́n ìpàdé wa tún dijọ́ mi ọjọ́ rẹ̀ títí di ìgbà náà ire gbogbo lọ́ọ̀dẹ̀ wa.